nílé lóko lájò lẹ́yìn òdì ní gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Newslight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Newslight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Newslight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Newslight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Al-Ilori babalagege kí lọ́rọ̀ náà sà òun ni ọ̀rọ̀ Rabita àwọn hiwaru oríṣiríṣi ń lọ ń bọ̀ tí à ń rí lórí ọ̀rọ̀ Rabita àwa rí ọ̀rọ̀ ẹnìkan lérí ọ̀rọ̀ náà ẹni náà made mention bíi pọ́ìntì 3 sí 4 lórí ọ̀rọ̀ Rabita afẹ́kẹ́ bá wa clarify àwọn pọ́ìntì yìí sà. Alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé ó ní ọ̀rọ̀ Rabita Lárúbáwá kan ni ó fún Sheikh Adamu ní àìdíà Rabita àti orúkọ tí wọ́n mọ̀ pé orúkọ tẹ́ mọ̀ pé rè yóò sì mọ wúlò fún kankan. Àkọ́kọ́ nínú tẹ́nìyẹn sọ òun nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ó ní Sheikh Adam kọ́ ni wọ́n dá Rabita lẹ̀ facilitator lásán ni wọ́n jẹ́ àwọn bàbá kan láwọn àfáà kan ni wọ́n kóra wọn jọ ni wọ́n dá Rabita lẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn oyè tí wọ́n yàn nù Rabita yìí àwọn bàbá yìí ni wọ́n yàn tí wọ́n jẹ́ kọ̀ọ̀kan kódà ó nílùú tó yẹ pé wọ́n ti jẹ́ jù nínú Rabita. Ó jẹ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì sá. Pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹta Sheikh Adam ní 60 years Rabita tí a ṣe lọ́njọ́ ní àti gbogbo dáadáa ìdùnnú tó ṣẹlẹ̀ ń bẹ táwọn ẹni Ọlọ́run wá táwọn ná mímọ̀ tínú kó wá dùn. Ẹni náà ní inú àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ tí wọ́n jọ dá Rabita lẹ̀ ó sì lè jẹ́ pé ọ̀rọ̀ Sheikh Adamu nìkan là ń gbọ́ ó kọ Sheikh Adamu nìkan là ń gbọ́ Sheikh Adamu nìkan ni wọ́n ń ṣàdúrà fún. Báwo ló ṣe rí bẹ́ẹ̀ àwọn àfáà yòókù ṣe báwọn náà lọ́mọ kéwú wọ́n dẹ̀ láwọn ọmọ kí ló dé tí àwọn ọmọ àwọn bàbá yẹn tí wọn ò fún wọn láàyè tó jẹ́ pé Sheikh Adamu nìkan babalágége tòní tó jẹ́ ọmọ Sheikh Adamu nìkan náà polówó Sheikh Adamu ohun tí wọn nìkan là ń gbọ́ àwọn ni wọ́n mú Rabita lọ́wọ́ wọ́n jẹ́ Rabita olójútùú kódà wọ́n ń tún yan àwọn oyè kan nínú Rabita tí yóò tẹ́ àwọn lọ́rùn àmọ́ àwọn ò fara máa ń tà wọ́n. Bàbá afẹ́kẹ́ ẹ bá wa wọnú àwọn nǹkan 3 sí 4 ní ṣókí tí ẹni yìí sọ ẹ bá wa ṣàlàyé ẹ̀ pẹ̀lú in tí ó so mọ́ Mọ̀lánà Sheikh Adam Abdullah Al-Ilori. Bàbá èyí tó tún wá nílì ń bẹ jù tẹ́ bá wa kàn mọ́ sí ẹni náà ní Sheikh Adam ọmọ Ìlọrin ni wọ́n. Inú tàn sí ni pé ilẹ̀ Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá kí ló wá dé tí Sheikh Adam ń dá sí ọ̀rọ̀ Rabita àtà tó yẹ pé wọ́n tún fi ní ráyà tó ga náà Rabita Ìlọrin sì ni wọ́n tí Ìlọrin yìí sì ṣe ilẹ̀ Yorùbá. Akramakumullah ọ̀sán. Barakallahu fika ya Qasim. Àkọ́kọ́ ń bẹ ni pé bó ti kálẹ̀ ń ẹ máa mú lọ́kọ̀ọ̀kan ìdọ́lọ́mbá ni rí mú bẹ́ẹ̀. Rabita ní sọ ọ̀rọ̀ lórí Rabita tó bẹ́ẹ̀ olùgbé ọ̀dọ̀ tí ọba tójú ẹni kún òun ni èèyàn máa bí ó ṣe máa wẹ̀ ọ̀nà tí èèyàn bá sì máa ní ọ̀sán ni yóò dùn ún rìn ní inú òkùnkùn njọ wọn dá Rabita lẹ́wọ̀n ò tí ì dáyé ọgbọ́ ń bẹ wájú Ọlọ́run tèmi náà dúró níbi tí àwọn màláíkà ní kálukú dó sí wọ́n máa yin àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa lọ Allahu Akbar àwọn ibi tá a dúró lọ́hùn. Àmọ́ àwọn tí wọ́n má gbà tí wọ́n dá Rabita lẹ̀ àwọn ni wọ́n lè sọ̀rọ̀ nípa Rabita dáadáa. Ọgbọ́ tí n bá tẹnubọ ọ̀rọ̀ Rabita nísìn wọ́n pè mí nírọ́ wọ́n á ní sojú ẹ ni tí yóò sojú mi ẹni tí ń sọ̀rọ̀ yìí náà kò sojú ẹ náà ló já pè ń rọ́ nísìn wọ́n èbí
ọgbọ́ bí wọ́n bá sì bí níjọ́ náà mo gbà á pé ọlọ́mọ ti sọ 60 years ọba ti wá tó 60 years náà ajẹ́kùn ẹsẹ̀ bí ń gbà wọn ni. so bákan lèmi rẹ̀ níbi ọ̀rọ̀ eléyìí ọgbọ́ kọ́ sí bákan lèmi rẹ̀ ẹni tí wọn ọba sì ti bí tí èdáyé ń gbà náà kò lè sọ̀rọ̀ káwá gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ torí wípé wọn kì í inú tí wọ́n fi mú tí wọ́n fi gba hadith ní kí nǹkan sojú èèyàn òun lọ fà tó fi jásí pé gbogbo àdìsí buhari bá wa máa gbọ́ ankini yọ padà wá ló lè kan ẹni tí ọ̀rọ̀ òun sojú ẹ̀ gan-an èyí tí ọba ti ní sílísílà báwọn ó ti báwọn ọ̀rọ̀ yẹn kalamun tafi'un ọ̀rọ̀ tí ó wúlò tí ó sì ní tí ó kalamun mudayya'un àmọ́ ń tá a lè sọ ń bẹ̀ ni wípé ká ní Mọ̀lánà Sheikh Adam wọ́n ṣe 60 years àti Rabita wọ́n wá ń polongo Sheikh Adam ráyà Sheikh Adam nìkan náà ni wọ́n ń ga níbẹ̀ ọ̀rọ̀ tí ò wúlò ni torí pé gbogbo àwọn tí wọ́n jọ papọ̀ dá Rabita lẹ̀ pẹ̀lú Mọ̀lánà Sheikh Adam ń jọ náà kò sẹ́ni tí ráyà rẹ̀ ọ̀gá dìsín ọ̀gbọ́ gbogbo àwọn tó joyè ń bẹ̀ tí wọ́n jọ dá lẹ̀ fi awwal ta'sisi rabitatil ahimma wal ulama fi biladi Yorùbá ó ti bá wọn tí wọ́n fi di al-maqarru raisi rẹ̀ tí wọ́n fi Ìbàdàn sí gbogbo àwọn àfáà tí wọ́n jọ pawọ́pọ̀ gbé Rabita kalẹ̀ wọ́n gbé kalẹ̀ láti ṣe wahada sufufal muslimin fi biladi Yorùbá láti sopọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún jọ náà kò sí ẹni tí erí padà ọ̀sẹ́kùdù ní àmọ́ fúnra Ọlọ́run ní máa dá bí yàtàṣùlá bi rahmatihi man yasha Ọlọ́run a máa fi àánú rẹ̀ àti rahma rẹ̀ sí ikhtisasu àwọn tó bá wù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣe Ádámà Ọlọ́run ṣe sí Ádámà ní olórí ariwo kí mo pè olórí ariwo wọ́n dàbí wọ́n bá ṣe nǹkan kan nù yàrá gbogbo ayé ló sì gbọ́ pé ajá Ádámà ṣe báyìí ajá Ádámà ṣe báyìí ní dáadáa tó lè tọ́ka nǹkan kan tí bàbá náà ṣe tí ọ̀dà wákàní irú ntẹ́lómi ṣe bẹ́ẹ̀ tí ó gòkè àmọ́ kọlọ ẹni wọ́n sọ bẹ́ẹ̀ kọlọ wáyà Muhammadu Rasulullah walladhina ma'ahu ashidda'u 'alal kuffari ruhama'u bainahum ó tó ẹ̀wọ̀n gan Muhammadu Rasulullah ó di wá ní walladhina ma'ahu àwọn sàábé lọ́dàkọ̀ wọn ń bọ̀ àwọn sàábé lọ́dàkọ̀ wọn kọ̀ wá kà wọn Muhammadu nìkan Rasulullah nìkan náà ni Allahu Akbar tó bá ti wò yín yọ máa wí pé ntọ́ ti dákọ̀ Muhammadu walladhina ma'ahu ashidda'u 'alal kuffari nígbà Sheikh Adam fẹ́ ròyìn Sheikh Alimi ń pé ash-sheikhu alimu wa a'wanu fi ta'sisi dawlati so tó bá ti dákọ̀ ọ̀gbọ́n tó bá ti dákọ̀ ẹnìyẹn gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ tilẹ̀ máa wà ń bẹ̀ bọ́bá wa jásí wípé ntá ń fẹ́ ni wípé ó yẹ kí ó kọ gbogbo wọn náà máa jáde èyí ń wọ́n ṣe nǹkan tó le ṣebí márùn lèèyàn mú wá bọ́bá dìgbà mi ẹ̀ bá sì wá ṣe báyìí kò ní tí ì di èébú kò sì ní jẹ́ta gbangba báyìí wà ní jẹ́ta gbangba inú Rabita lẹ́ ti yanjú èyí wọn wípé ẹ dákun àwọn ní kíní o torí tí wọ́n fi áùsì assembly yẹn kalẹ̀ fún un wípé tọ́ a ní ọ̀rọ̀ irun tá a ṣe ń jò ní tí wọ́n ń dákọ́ lọ́wọ́ bàbá Sheikh Adam wọ́n ń dákọ́ wọn lóòótọ́ àmọ́ gbogbo àwọn bàbá tí wọ́n jọ ṣiṣẹ́ yìí ẹ bá máa dákọ́ tiwọn náà kí wọ́n ayé olè máa wípé wọ́n jọ sí ni tọ́ra àwọn bàbá náà ló kọkọ̀ sẹ́ni tó kọ rẹ̀ parí nu wọn ní gbogbo àwọn bàbá wọn àfa jìnkò àfa ni wọn Masha Allah tí wọ́n ní sàánù tó ga ẹnìkan ọ̀parẹ́ nu wọn dì sí àwọn tí wọ́n parẹ́ nínú àwọn tí ó kọ wọ́n parẹ́ nínú àwọn tí wọ́n bá ṣe Ádámù lògbà nínú àwọn àfa tí wọ́n bá ṣe Ádámù lògbà táàgbó kọ wọn mọ́ nísìnyí àwọn asọ̀lìmùn àwọn tí wọ́n sàbòsí fún ṣe Ádámù ni. Allahu Akbar. àwọn làgbó kọ wọn láàrin nípa wọn wa tilka buyutuhum khawiyatun bima zalamu ó di wọn dalẹ̀ Sheikh Adam wọ́n fi bi san orí Sheikh Adam àwọn yẹn ò ní wọ́n parẹ́ ta àgbérí pa àwọn dìse àmọ́ gbogbo àwọn àfáà tí wọ́n jọ dára bí tààlẹ̀ wọ́n lo ìfẹ́ pẹ̀lú baba Sheikh Adam Sheikh Adam náà lo ìfẹ́ pẹ̀lú wọn gbogbo wọn lórí pa àwọn sẹ́kù dìse kọ̀ṣẹ́ ni wọ́n parẹ́ nu wọn àwọn ọmọ wọn sì ń bẹ láàyè wọn tí wọ́n parẹ́. ọgbọ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ sọrú èyí wọn láti fi da nǹkan rú a wá sọ fún tọ̀hún wípé ìwọ lọ fẹ́ fi ẹnu pa ògùn àwọn bàbá wọn rẹ ògùn wọn parẹ́ èèyàn lè pa ògùn wọn rẹ wọ́n ní ṣàánù tó ga wọ́n ní ṣàánù tó ga
àmọ́ ntọ́fà tó jásí wípé ìmọ̀ adakọ̀ Sheikh Adam ni wípé fikira Rabita Mọ̀lánà Sheikh Adam ló mú wa. Bàbá wa mú fikira yẹn wa. Bàbá jásí pé Lárúbáwá lọ sọ fún bàbá. Ó kọ tí wọ́n sì mọ̀ péré. Ajẹ́ pé Lárúbáwá ọ̀hún àti bàbá jọ pàdé Rabita alamiya ni. Ọgbọ́ Rabita ti alamiya ni wọ́n ti pàdé torí Sheikh Adam máa lọ sí Rabita èyí tó jẹ́ ti world tó so gbogbo ayé pọ̀ ayé alamul islami tó so pọ̀ Mọ̀lánà Sheikh Adam máa lọ bẹ̀ inú àwọn tamarati tí wọ́n bá ń ṣe bàbá náà wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àfa àgbà ní Nàìjíríà. Ara yìí wá lọ bẹ̀ ọ̀hún ni wọ́n fi ríru fíkìrà yẹn wípé irú eléyìí tí ń so gbogbo ayé pọ̀ yìí ó yẹ kí àwa náà ó loru ideology yìí ní ìlú wa nílẹ̀ Yorùbá. Ó ti yé báwọn látara ìfẹ́ tí Sheikh Adam sí ní sílẹ̀ Yorùbá kí ló fà tán fi nífẹ̀ẹ́ lè Yorùbá tó bẹ̀ gẹ̀ ń bọ̀ wá bẹ̀. Káwọn ní tí ó so àwọn náà pọ̀ bẹ́ẹ̀ kí gbogbo àfáàlẹ̀ Yorùbá àti ulama anwa ahimmatan gbogbo wọn pátá kí wọ́n so pọ̀ àtàwọn wa'as àwọn du'at àwọn mudarrisun ká papọ̀ ká ní àkójọpọ̀ àfọwọ́sowọ́pọ̀ kan lérí ọ̀rọ̀ bóun ní Islam ó ṣe dàgbà. Kìí ṣe awo ni wọ́n gbé Rabita kalẹ̀ fún eléyìí ń túmọ̀ bí ìgbà tí ọjà sí pé àwọn tí ń sọ̀rọ̀ yín rò wípé ẹgbẹ́ awo ni Rabita. Kìí ṣe kóòtù. Ẹgbẹ́ kóòtù kọ́ rárá o kìí ṣe ẹgbẹ́ awo kìí ṣe ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ Islam ni kó lè rọ̀fà àṣà Islam fi biladi Yorùbá iná wọn gbé kalẹ̀ fún. Ok now nígbà wá rí bẹ́ẹ̀ Sheikh Adam wá rí bẹ́ẹ̀ wọ́n á gbé wa ọ̀dà bá a bá fẹ́ ṣe bó la ṣe ni bàbá wa ń kiri ọ̀dọ̀ gbogbo àwọn àfa gbàgbàgbà fà àwọn tó jù wọn lọ àtàwọn tó jí akẹgbẹ́ wọn nígbà náà wípé fíkírà tí mo rí ideology tí mo rí rè mo ti rí bó wúlò gbogbo ògbà ní Sheikh Adam máa rí ideology ńlẹ̀ Lárúbáwá ó ti yé báwọn tí wọ́n sì wá gbé ideology yẹn kalẹ̀ sílẹ̀ níyà yìí láti fi ṣàǹfààní fún wa làwọn àfa gbogbo wọn sì dá wọn lóhùn bẹ́ẹ̀ tó bá já sí wípé gbólóhùn wípé kìí sọ wọn kìí ṣe Yorùbá tó bá yẹ kí bẹ́ẹ̀ ni àwọn àfa àjọ ohun tí wọ́n gba àìdí àwọn lọ́wọ́ wọn pé n tó mú àyídà pápákọ̀ lóòótọ́ ẹjẹ́ àgbé kalẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní gbà wọn ní bí wọn bá tiẹ̀ múrù nǹkan báwọn wa kò ní jẹ́wọ́ ló mú wa fún wa àmọ́ wọn gbà Sheikh Adam wọ́n sì rí wípé alimun munsif àfa tó dúó dédé tó sì ní mímá tó ṣe fọkàn tẹ̀ ntọ́ bá wí sí tẹ̀lé ìmọ̀nà tó bá mú wá sí lò bẹ́yàn bá wá ní Sheikh Adam kàn mú ideology ń wá ni wọ́n kàn mú fíkìrà yẹn wá ni kì í jẹ́ pé àwọn ni wọ́n dá Rabita lẹ̀ bẹ́yàn bá sọ bá ní a jẹ́ pé òun tọ̀hún kò sínú ayé mímọ̀ àtẹ̀kọ́ ni ẹ̀kọ́ ayé inú ẹ̀kọ́ ayé àwọn èèbó ẹni wọ́n bá mú àìdíà fáànù yìí wá yọ wọ́n bá ṣe fáànù ẹni wọ́n bá kọ́ mú àìdíà rẹ̀ wá ìtàn rẹ̀ ó wà ń bi ìtàn fáànù láyé tí ò ní parẹ́ dì sí. Àtà kọ́mọ̀sí láyé mọ́. Bọ́dà kọ́mọ̀sí láyé mọ́ wọn ọgbọ́n wọn èbó èyọ ìtàn ẹni ọba kọ́ pilẹ̀ ẹni ọba mú ìròrí kan wá èbó ò ní gbàgbé ẹ̀ ẹni ọkọ̀ ṣe mọ́tò láyé wọn gbàgbé ẹ̀ àkọ́kọ́ ẹni ọkọ̀ wa mọ́tò láyé ẹbá nǹkan sírí ẹni ọkọ̀ wa mọ́tò Nàìjíríà yìí obìnrin tọ́kọ̀ wa mọ́tò Nàìjíríà yìí ìyá tó bí Kútì Aníkúlápó fẹ́ gíla ń pè Fẹlá Aníkúlápó wọn nù ìyá rẹ̀ ní àkọ́kọ́ obìnrin tọ́kọ̀ wa mọ́tò Nàìjíríà ẹ wo ọdún tí ìyá Fẹlá Aníkúlápó ti kú kódà ńléèwé wọn tún kọ́ wọn ńléèwé èyí ṣe tẹ́yìn ọmọ kọ́ àwọn ọmọ akéwu ti ní pé Sheikh Adam ló mú fíkìrà Rabita wá ilé ìtẹ́sọ̀ fún àwọn akéwu bẹ́ẹ̀ kó wá gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ akéwu wọn mọ̀ wípé ẹni ó mú fíkìrà yìí wá rè àsán wípé Sheikh Adam ló mú fíkìrà Rabita wá ideology rẹ̀ wá lásán èyí òun náà tó wa. ọgbọ́ bàbá làwọn akéwu wọn dálẹ̀ àwọn mú fíkìrà rẹ̀ wá àwọn tí wọ́n dálẹ̀ wọ́n sàdédé dálẹ̀ ni bí ìbàjẹ́ pé ẹnìkan ló ní ẹjẹ́ adálẹ̀ báyìí ẹni ọba wa ní ẹjẹ́ adálẹ̀ Sheikh Alimi ló ní ẹjẹ́ àtẹ ilẹ̀ yìí pẹ̀lú mímọ́ ó ti bá wọn orúkọ Sheikh Alimi ní ọ̀pá rẹ́mọ́dì sí tọ́ra àwọn náà mú ideology pé ẹjẹ́ àgbé ìjọba ẹ̀sìn kalẹ̀ nílọrin yìí ní ọ̀pá rẹ́dì sí yìí àbáwọn tí Sheikh Adam ṣe parẹ́ kò lè parẹ́. wàdálù ala al-khairi káfàáìlì ọgbọ́n mi yé ẹni ọkọ̀ wa bàálù Nàìjíríà ó kọ́ rẹ̀ bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ gbogbo ẹ̀ ni ó wà lákọọ́lẹ̀ ẹ̀kọ́ yìí wọn náà lẹ̀kún wípé ẹni ó mú fíkìrà Rabita wá Mọ̀lánà Sheikh Adam ni wọ́n á mú fíkìrà wá kẹ̀yẹ́ pé wọ́n á ta kété síbẹ̀ gbogbo bó ti wá dúró ní tó fi di bó ti dúró òun ó ti yé báwọn gbogbo ẹ̀ pẹ̀lú wàhálà àti fìtínà àti shikul anfus fún Mọ̀lánà Sheikh Adam iná ni gbogbo ẹ̀ fi dúró bó ti dúró nìna torí wípé ó ṣòro ó gbé dúró nílẹ̀ Yorùbá
torí wípé wọ́n ti ń sọ wípé ẹnu Yorùbá kì í kó ọgbọ́ wọ́n lẹ́nu Yorùbá èkó o bọ̀ sí Ádámù try láti mọ́déjì kìnìún láti wípé kí ẹnu àwọn bàbá náà kó ẹnu wọn sì kó wọn sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà ń gbọ́ wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn àfa kọ̀ọ̀kan tí wọ́n jọ wà ń bẹ̀ ń jọ náà ṣé Ádámù wa mú kìnìún wa bàbá wa láwọn jẹ àwọn jẹ lérí wọn láwọn jẹ pírẹsidẹ́ǹtì wọn láwọn jẹ kílókọ rẹ̀ wọn wà èmi náà wà nínú mẹ́mbà ni Sheikh Ádámù ni ẹ lídìí wa èmi náà wà nínú mẹ́mbà níta fẹ́ ni kí ilẹ̀ Yorùbá ṣọ̀kan Kọ́sìm àwọn náà wá ní wọ́n tó múrù nǹkan báyìí wá kọ́ wá lò ní jẹ́ nǹkan kan kò sí ń tọ́jọ́ ni wọ́n fi padà yan bàbá Sheikh Ádámù ní sẹkẹtírì. Ok gbogbo àwọn àfa